àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Ode ti yalu iléeṣẹ́ Nta Ijebu Ode láti fipá gba apá kan nínú ọgbà iléeṣẹ́ náà. Àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Ode tí igbákejì alága ìjọba ìbílẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní òwúrọ̀ kùtùkùtù òní nígbà tí àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ iléeṣẹ́ Nta fi tó adarí iléeṣẹ́ náà ọ̀gbẹ́ni Jimoh Absalam létí wípé alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Ode Honorable Dare Alebiosu àti àwọn ìsọ̀ǹgbé rẹ̀ ṣe ìbẹ̀wò ìfura sí àwọn apá kan ní iléeṣẹ́ Nta Ijebu Ode láì fi tó àwọn aláṣẹ iléeṣẹ́ náà létí. Nígbà tí ó pẹ́ díẹ̀, igbákejì alága Honorable Títílayọ̀ Adéyẹmí dé sí iléeṣẹ́ Nta Ijebu Ode pẹ̀lú àwọn ọkùnrin kan pẹ̀lú ìrètí àti fipá gba iléeṣẹ́ náà lọ́wọ́ wọn láti lò fún ilé ẹjọ́ májísírèètì. Eléyìí mú kí fàákájà wáyé láàrin àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà àti aláṣẹ iléeṣẹ́ Nta Ijebu Ode. Ẹgbẹ́ àkàsílẹ̀ náà. I'm the vice chairman of the local government. Yeah, and all these properties belongs to the community. So I was wondering. We are very sorry for that. We are acting on instruction. Níbi ọdún kan àti díẹ̀ sẹ́yìn, wọ́n ti wá síbi bíi tí wọ́n mú nínú ilẹ̀ wa pé àwọn fún judiciary. Nígbà yẹn náà dẹ̀ ló sọ pé ká ṣe nǹkan tó bá ń wà. But ilẹ̀ yìí ilẹ̀ federal government ni. A dẹ̀ ti fẹ́ǹsì ẹ̀. A jẹ́ kó mọ̀, a jẹ́ kó àwọn aráàlú mọ̀, a jẹ́ kó àwọn àgbààgbà ìlú mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o pé kò lè possible o pé ilẹ̀ ìjọba ni ẹni tí wọ́n bá fẹ́ ṣe á ń là lè jẹ́ láti Àbújá wá síbi bíi. Kò pẹ́ tó lọ náà ni wọ́n sẹ́ǹdì àwọn ilẹ̀ wọn tó máa ṣẹlẹ̀ wá pé wọ́n ní kó wọn wọlé wá àwọn ilẹ̀ bíbí a jẹ́ kó wọlé. Dókítà ti sọ fún wọn láti ẹ̀yà Àbújá wọ́n ní ká sọ fún wọn pé a gbọ́dọ̀ gbà kẹ́nìbọ̀dì wọlé kẹ́nìbọ̀dì ṣe nǹkan kan nínú orí ilẹ̀ láti Àbújá kó tá a fi ti géètì náà nẹ̀ tá a dẹ̀ jẹ́ kẹ́nìbọ̀dì wọlé.